ìṣọ̀lá olúwa ló ràn ẹ́ ṣe bó ṣe yan àti tóbi ọ̀la dáná tipẹ́. ismatu fada bí wà ní òní ìṣubú láyé ẹ̀ ìgbà òní gbé ẹ̀jọ́. bùsàrí bàbá bí ọdún àjùbẹ́ kìlá yìí mo fẹ́ kí o gbọ́ nínú ilé wa a ò ní lábúrò nínú ilé wa a ò ní lábúrò lílọ bíbọ̀ wa àwa ò ní bá ọgbà kó wa ká wá tẹ́ni tó ń fẹ́ wá ọkọ̀ àyíkẹ́ni mọ́ta òkè là ó wà rẹ̀ ọkọ̀ àyíkẹ́ni mọ́ta òkè là ó wà àtàwà tẹ́ni tó ń fẹ́ wá ọkọ̀ àyíkẹ́ni mọ́ta òkè là ó wà rẹ̀. ẹ sábà bá fàájì bọ̀ ẹni bá lọ ló bá kú láyé ń bí. ẹ̀ka alẹ́. lórí wáyọ̀ ga o wọ́n ń bínú aláwòrán àwa kọ́ bá lórí wáyọ̀ ga wọ́n ń bínú orí ara wọn. olúgbòdì lorúkọ àpòrí. àwa kọ́ bá lórí wáyọ̀ ga o wọ́n ń bínú aláwòrán àwa kọ́ bá lórí wáyọ̀ ga wọ́n ń bínú orí. pàtàkànlẹ̀ kan gbádìí lorúkọ àpèwọ́ àmùjẹ̀. kádàrá òfò ni wọ́n jọ ń lé wọ́n ń bínú orí. òdẹ́gàn hórọ́rọ́ lorúkọ àpẹ̀yìn ìyàmí àjẹ́. Arúnà ìṣọ̀lá ti gòkè àgbà wọ́n ń bínú orí ara wọn. àwa kọ́ bá lórí wáyọ̀ ga wọ́n ń bínú aláwọ̀. ọjọ́ súré títí ọjọ́ ò bọ́jọ́. oṣù rìnnà títí kò pàdé oṣù lọ́nà. adíá fún gbogbo ẹyẹ oko lọ́jọ́ tán láwọn ó sì kìtì padì. wọ́n sáré sáré oṣù ayé ẹ má sì kìtì pèmí Abíọ́dún Ọmọláwuyè. wọn ò délé wa bá àwọn alápàrọ̀ tó wọ́n ń bẹ́ẹ̀ lóṣòkè lásán. àjẹ́ ayé ẹ má sì kìtì pèmí Abíọ́dún Ọmọláwuyè. torí pé gbogbo ẹyẹ oko wọn kì í sì kìtì padì gbogbo ẹyẹ oko. ọlọkùnrin ló bá ń pèrè èmi Abíọ́dún Ọmọláwuyè níbi wàràwàrà kí wọn máa bóṣù yìí rọ̀rùn wàràwàrà. olóbìnrin ló bá ń pèrè èmi Abíọ́dún Ọmọláwuyè níbi wàràwàrà kí wọn máa bóṣù yìí lọ sọ́run wàràwàrà. adé àyè ni alábí làbáìkà ọmọ ìyá ló. gbogbo ẹni ibi tó bá ń porí wa níbi wàràwàrà kí wọn máa bóṣù yìí lọ sọ́run wàràwàrà. igi tó máa wọ́n tewétewé ní ọ̀tẹ̀ wáyà ìjà. mo kí gbogbo yín ẹ káalẹ́. bó bá jẹ́ àárọ̀ lẹ́yìn ń gbọ́ mi níbi tẹ́ ẹ wà ẹ káàárọ̀. ní ọ̀tẹ̀ wáyà bó bá jọ̀sán ni ẹ káàsán. mo kí gbogbo wa pátápátá àkú ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta o. alábí làbáìkà. ẹ má bínú sí mi pópọ́jọ́ mẹ́ta kan tẹ́ ẹ gbúrò mi gbẹ̀yìn lórí ètò yìí. ẹ̀bi èmi náà kọ́. ọ̀kan lára àwọn irinṣẹ́ tí mo fi ń gbóhùn sáfẹ́fẹ́ òun ló ń ṣe mọ̀nàmọ́ná. lẹ́rù ó ṣe bọ̀ wọ́n ọlá yìí. kùdìẹ̀kùdìẹ̀ kan òun ló wáyé. ẹ foríjì mi, ẹ má bínú. mo dúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ni tó ń pè mí. mo dúpẹ́ lọ́wọ́ ọgbẹ́ni tó ń tẹ àtẹ̀jíṣẹ́ wípé ṣé ò sí táwọn ògbúrò mi. ẹ̀gbọ́n mi Abíọ́dún tó dé oyè fẹ́ sọ mo kí yín dáadáa ẹ̀ka alẹ́ ń bẹ̀ ń o. gbogbo ìgbà ni wọ́n ń kàn sí mi pé ṣé ò sí nǹkan. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ní ṣìṣe ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀. alábí má bẹ́ẹ̀ dé kírun. ẹ ní máàmù bọ́ ire gbogbo. bàbá adé iwájú iwájú lọ lé irin ń lọ. ẹ ní wálẹ̀ ńgbà kọ̀ọ̀kan. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá. wọn àbẹ̀kẹ́ bàbá láṣẹ Olódùmarè àmọ́ màá ṣe ni. funfun ládìyẹ. àní ṣubú ara àní ṣubú ẹ̀mí. bó bá wu Ọlọ́run Olódùmarè lálẹ́ òní n ó pè káàdì ìpè fún ẹ̀yin olólùfẹ́ mi. ẹ ǹlẹ́ o ẹ jẹ́ kó o máa rúgbó tí ń ro àdìsá ni ìyá mẹ́ta ò kọ́ nínú ibi. onílé yìí ìbà ìwù lọ ọkùnrin ìbà lọ́wọ́ yín ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà oyún inú ìbà sẹ́ẹ̀dí. làbáìkà tí ò ń wí.
mo júbà gbogbo ajúnirọ̀ lálẹ́ òní. Ohun tí mo bá fọmọdé wí ẹ bá ń fàgbàgbà. Ewé oríjì ni mo já lọ́wọ́ mi ọ̀tún, ewé ọ̀wọ̀ ló ń bẹ lọ́wọ́ mi òsì. Ohun tí mo bá ṣe tó bá kù díẹ̀ káàtó ẹ foríjì mí. Ẹ máa fọ̀wọ̀ mi wọ̀ mí, àtẹ̀wé àtàgbà aṣọ ọ̀bà ni mo wọ̀ o. Mo dí ògún bí yẹ ká alẹ́ o. Ọ̀làdìmẹ́jì Mọ̀nsúrù ẹ̀ka alẹ́. Búsàrí oyè sósin Àlàdé. Ẹ má bínú bí mo bá pè dáadáa. Ẹ̀ka alẹ́. Lórí ètò lónìí, kí ni wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí? N ò fẹ́ gbà wá lákòókò púpọ̀. Wọ́n máa sọ̀rọ̀ nípa ètò òṣèlú láyé àtijọ́. Bó làwọn bàbá wa ti ń ṣèlú láyé àtijọ́. Ọ̀nà wo ni wọ́n ń gbé gbà? Bó ni wọ́n ṣe ń ṣe tìlú fi ń tòrò tó fi ń tùbà tó ń tùṣẹ́? Alẹ́ òní lẹ́ gbọ́. Lórí ètò yìí náà ni pẹ̀lú àṣẹ Olódùmarè. À gbádùn ara wa dáadáa lálẹ́ òní láṣẹ Olódùmarè ni o. Mo kí yín ẹ kú ilé. Nathaniel Olúyọmí ẹ káalẹ́ o. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi láìkì tẹ́ ẹ sì ń lọ́ọ̀fù prógráàmù yìí. Ẹ̀yin náà ò ní nìkan ṣàyé ẹ̀yin láṣẹ Olódùmarè. Nathaniel Olúyọmí ẹ ṣé mo dúpẹ́ o. Bẹ́ẹ̀ bá gbàgbé lórí prógráàmù tí mo ṣe gbẹ̀yìn, mo béèrè àwọn ìbéèrè kan. Ó jọ pé ààrẹ ní gba ìbéèrè ọ̀hún. Ǹjẹ́ ẹ̀yin sì rántí ìbéèrè ọ̀hún? Ṣé ẹ rántí ìbéèrè tí mo béèrè ọ̀hún ṣé? Ìbéèrè àkọ́kọ́ mo ní kí ni Yorùbá ń pè ní ìpa ọdẹ. Ìbéèrè ọ̀hún wá gbọ́ ọmọ pọ̀n. Mo ní kẹ́ ẹ sọ ní ṣókí bí wọ́n ṣe ń sípa ọdẹ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ n dá ìbéèrè ọ̀hún ná. Àjẹpé ayé owó la bí mo rí yín bẹ̀ ń o. Wọ́n náà ti búlọ́ọ̀kù àwọn ni ẹ má bínú. Gabriel ṣeun ẹ káàbọ̀ sórí ètò. Mo ní kí ni wọ́n ń pè ní ìpa ọdẹ. Ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ máa ń rò wípé ìpa ọdẹ àti ìjálá nǹkan kan náà ni. Rárá ó yàtọ̀ síra wọn. Lóòótọ́ ni wọ́n máa ń ṣe nǹkan kan tó fẹ́ fara pẹ́ra wọn níbi méjèèjì. Wọ́n á máa sun ìjálá níbi àríyá ọdẹ. Ṣùgbọ́n ṣé ẹ rí níbi ìpa ọdẹ, ìrèmọ̀jé ni wọ́n máa ń sun. Ìrèmọ̀jé sì yàtọ̀ sí ìjálá gédégédé. Eré ìdárayá ni ìjálá. Ṣùgbọ́n ṣé ẹ rí ìrèmọ̀jé ní tirẹ̀, ohun arò nítorí pé ọdẹ tó bá papòdà òun ni wọ́n ń fi ìrèmọ̀jé ni wọ́n fi ń dárò rẹ̀. Ṣé ẹ rí bọ́dẹ bá kú nílẹ̀ Yorùbá, ìgbàgbọ́ àwọn Yorùbá ni wípé bí wọn ò bá yọwọ́ kí là ń kó ọdẹ bẹ́ẹ̀ kó láwo ẹgbẹ́ wọn, òkú irú ọdẹ bẹ́ẹ̀ ẹ̀mí àìrí rẹ̀ yóò máa da àwọn ọdẹ tó kù láàmú. Ìdí nìyí tí wọ́n fi máa ń ṣe ìpa ọdẹ. Wọ́n ní wọ́n sípa ọdẹ. Ètùtù ni wọ́n ń pè é. Ètùtù yìí òun ni wọ́n fi ń yọ ọwọ́ kí là ń kó ọdẹ bẹ́ẹ̀ kó láwo ẹgbẹ́ ọdẹ tó kù, kó lọ́ọ́ máa bá àwọn ará ọ̀run ṣe kó fi àwọn ará ayé lẹ̀ kó yé dà wọ́n láàmú. Torí wọ́n nígbàgbọ́ pé yóò máa dí wọn lọ́wọ́ ẹran pípa nínú igbó bí wọn ò bá sípà fún. Bó o la ṣe wá ń sípà yìí gẹ́gẹ́ bí mo ti wí. Ìpa máa yàtọ̀ láti àdúgbò dé àdúgbò, ìlú dé ìlú. Láwọn ibì kan gbogbo oògùn ọdẹ yìí tí wọn ò mọ bí wọ́n ṣe ń lò ó, òun ni wọ́n máa kó jọ sínú apẹ̀rẹ̀ kan. Ọdẹ tó bá tú ọdẹ, àgbàlagbà ọdẹ, òun ló máa ń síwájú àwọn tó sípà yìí. Nígbà wọn bá kó gbogbo oògùn sínú agbọ̀n tán, wọn wà á rú lọ sẹ́yìn odi nínú igbó tó jìnnà tiẹn réré.
láwọn ìlú kan wọ́n máa rọ́ àgbálù apẹ̀rẹ̀ wọ́n máa yìnbọn lù ú títí tí gbogbo oògùn tó ń bẹnu rẹ̀ yóò fi jẹ túẹ́túẹ́. láwọn abì kan wọ́n fi ilẹ̀ sínú igbó ni fún bí odidi bí ọjọ́ bíi 9 bójú ò bá rọ̀ sí láàrin ọjọ́ 9 yìí wọ́n gbàgbọ́ pé gbogbo oògùn yìí ti bàjẹ́. ṣùgbọ́n bójú ò bá rọ̀ sí ohun tí wọ́n ṣe ni wípé wọ́n wá padà lọ síbẹ̀ wọ́n máa rọ́ àgbálù yìí ni pé wọ́n máa yìnbọn lù ú títí gbogbo oògùn tó ń bẹnu ẹ̀ yóò fi jẹ túẹ́túẹ́ tí wọ́n ń pè nípa ọdẹ nù. bákan náà láwọn agbègbè kan gbogbo oògùn ọdẹ yìí wọ́n gbẹ́ ère kan tó dàbí ọdẹ yìí ni gbogbo àwọn oògùn tí wọ́n mọ ìwúlò rẹ̀ yìí wọ́n wá so mọ́ ère yìí lọ́rùn ère ni wọ́n gbé lọ sínú igbó tí wọ́n lọ yìnbọn fún tí ó fi jóná gúrúgúrú ohun tí wọ́n ń pè nípa ọdẹ nù. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní ẹ dárúkọ ẹranko tàbí ẹyẹ méjì tó jẹ́ pé bí ọdẹ bá pa wọ́n wọ́n á máa ṣètùtù rẹ̀. ẹ̀gbọ́n mi Oyèfẹ̀sọ̀ Abíọ́dún Túndé ẹ káàbọ̀ sórí ètò mo rọ́wọ́ yín bẹ̀ wọ́n. dárúkọ ẹranko tàbí ẹyẹ méjì tá a máa ń ṣètùtù tí wọ́n bá pa wọ́n. ẹran àkọ́kọ́ tí wọ́n máa ń ṣètùtù tí wọ́n bá pa òkété. ọ̀pọ̀ èèyàn tí ẹ mọ̀ wípé ètùtù ni wọ́n ń ṣe. ẹ rí bí wọ́n bá pòkété tán wọ́n wá gé àṣẹ rẹ̀ wọ́n lè jù sínú ìsà tí wọ́n ti pa òkété ọ̀hún pẹ̀lú ìgbàgbọ́ wípé láìpẹ́ láì jìnnà òkété míì yóò tún lalẹ̀ wù ń bẹ̀. bẹ́ẹ̀ sì lórí ẹ béèrè lọ́wọ́ àwọn ọdẹ dáadáa ètùtù ni wọ́n ṣe. bákan náà ní gàlà bí wọ́n bá pa gàlà ó ní ètùtù tí wọ́n máa ń ṣe. ìgalà yìí náà ni wọ́n ń pè ní àgbọ̀nrín o báwọn bàbá wa pa á bọ́n bá pa á ó létùtù tí wọ́n máa ń ṣe. ẹyẹ kan wá ń bẹ tí wọ́n ń pè ní ẹ̀lúlù. ẹyẹ Yorùbá gbàgbọ́ pé a máa pe òjò bójò ò bá rọ̀ bẹ́yẹ bá ti fò lórí igi tó bà lórí igi a máa dún. ìgbàgbọ́ wọn tiẹ̀ ní wípé ohun tó ń sọ ni pé òjò dé tú 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 tú. Yorùbá ní ẹyẹ máa ń pe òjò ni. bí wọ́n bá pẹ ẹyẹ yìí wọ́n á máa ṣètùtù rẹ̀ ẹ̀ẹ́rì tí wọ́n so òṣùká rúgúdú kan báyìí ìyẹ́ tí wọ́n tu lára ẹyẹ yìí wọ́n wá fi yí òṣùká tí wọ́n tu yìí wọ́n fi yí káàkiri pẹ̀lú àwọn ètò àdúrà kọ̀ọ̀kan wọ́n wá lọ gbé sóríta mẹ́ta. àwọn ìdáhùn sí ìbéèrè tí mo béèrè ò jù bẹ́ẹ̀ lọ. Adéníkẹ́ Ọlátúnbọ̀sún ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní o. bàbá mi táyé ṣe ọmọ ayégúnlẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. jẹ́jẹ́ tayà àmọ̀sá ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní mo kí yín dáadáa o. ẹ dákun ẹ máa bá mi ṣí àìtò yìí. bẹ́ẹ̀ bá ń gbádùn ètò yẹn máa bá mi ṣí ààrẹ ẹ dákun torí Ọlọ́run. ẹ̀já máa lọ sórí ètò ní tààrà lálẹ́ òní. mo lẹ́ gbádùn mi dáadáa káàdì pé ń bẹ́ńlẹ̀ tí wọ́n ó pín lálẹ́ òní náà o. ẹ máa múra lẹ̀ básìkò bá tó wọ́n ó pín. bó o náà ṣe ń ṣètò ìjọba láyé àtijọ́ nílẹ̀ Yorùbá bó o náà ṣe ń ṣètò òṣèlú ọ̀pọ̀ èèyàn ló tiẹ̀ gbàgbọ́ wípé àwọn òyìnbó òní wọ́n mú ètò òṣèlú náà mo wá fáwọn bàbá wa irọ́ tó jìnnà sóòótọ́ ni òfúùtù fẹ́ẹ́ tẹ̀ àṣà tí ò ní kán ká tó sòòṣà láti sòòṣà káwọn òyìnbó tó gòkè wá sọ́dọ̀ wa làwọn bàbá wa ti ń ṣèlú wọn kódà gbogbo ẹnu ni mo fi sọ ohun tí àwọn bàbá wa ti ṣe lẹ̀ ètò ìjọba táwọn bàbá wa ti ṣe lẹ̀ òun làwọn òyìnbó ni wọ́n jẹ gàba lé lórí ńgbà tí wọ́n dé. ọ̀làjú ti ń bẹ nílẹ̀ adúláwọ̀ pàápàá láwọn ìlú láfíríkà kó tó di wípé àwọn òyìnbó wọ́n gòkè wá bá wa. Nathaniel ló yọ mí mo kí yín dáadáa o. Yorùbá ti ń ṣètò ìjọba tó pójú owó káwọn òyìnbó tó dé ohun tí mò ń gbìyànjú àti wínú. ìtàn tiẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé
ọ̀làjú ó ti wà lórílẹ̀‐èdè áfíríkà lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú lórílẹ̀‐èdè áfíríkà kó tó di wípé àwọn òyìnbó dé ìlà wa ń pọ́nrọ́ léwé fún irọ́ là ń pọ́n lẹ́gbìnrín báwọn òyìnbó ló mú làjú wá bá wa. bá a bá wo ìwé ìtàn àwọn ìlú bíi Egypt àti Mali pẹ̀lú Ghana náà a rí wípé wọ́n ti ń ṣe ìjọba fún ara wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kó tó di wípé àwọn òyìnbó dé. àwọn àgbàlagbà wọ́n tiẹ̀ máa ń ṣe ìpèdè kan wọ́n máa ń lo ìpèdè kan láti fi hàn bínú ṣe ń bí wọn sí àwọn òyìnbó yìí tó. wọ́n ní àwọn ìlú lórílẹ̀‐èdè aláwọ̀ dúdú èyí ń lórílẹ̀‐èdè Áfíríkà wọ́n náà ti ń ṣe ètò wọn kí àwọn òyìnbó dìgbòlúgí àwọn òyìnbó dìgbòlúgí ilẹ̀ Árábù Arabia ni a pè é wọ́n ní kí wọ́n tó dé láti ń ṣètò ìjọba wa. bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́. wọ́n nígbà wọ́n dé gan ni wọ́n dojú ìṣèjọba wa náà dojú rẹ̀ bolẹ̀. ohun tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa ni wípé nígbà tí àwọn òyìnbó pàápàá tí wọ́n dé tí wọ́n fẹ́ máa ṣètò ìjọba lé wa lórí gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú ohun tí wọ́n sọ ni wípé ètò tá a ti ṣe lẹ̀ òun náà ni wọ́n tún jẹ gàba lé lórí ètò táwọn bàbá wa ti làálẹ̀ òun làwọn òyìnbó tó ń tẹ̀lé wọ́n ní wọn ò lè tayọ irú ìjọba táwọn bàbá wa ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọba wa náà ni wọ́n ń lò àwọn ìjòyè wa gbogbo òun ni wọ́n ń lò gbogbo táwọn bàbá wa ti làálẹ̀ pátá òun làwọn òyìnbó yìí òun ni wọ́n sì ń lò nígbà tí wọ́n dé eléyìí fi hàn wípé àwọn baba ńlá wa wọn ò kéré rárá wọn ò kéré nípa ká ṣèjọba fúnra ẹni. ẹ dákun ẹ máa bá mi ṣíà ètò tẹ́ ẹ gbádùn dáadáa lè tó alẹ́ òní. ẹni tó lò ó tó lù wá ọba ń pọ́nlé kó rẹ́ni tí ò rí jẹ tó ń fowó dá lọ́lá. bó o wá lètò ìjọba ṣíṣe láyé àtijọ́ bó o ló ṣe rí. agboolé òun lètò ìjọba ṣíṣe láyé àtijọ́ òun ló ti bẹ̀rẹ̀ lágboolé ságboolé òun lètò ìjọba ti bẹ̀rẹ̀ nínú ilé kọ̀ọ̀kan òun lètò ìjọba àwọn bàbá wa òun ló ti bẹ̀rẹ̀ nínú ilé sẹ̀mọ̀pá ní baálé ilé òun ló lórí ilé òun lalákòóso ilé bọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ nínú ilé bóyá ìjà ṣẹlẹ̀ láàrin ẹni méjì àwọn bàbá wa ni ó parí rẹ̀ fúnra wọn. baálé ilé ni ó bá wọn parí ìjà náà inú ilé gangan òun ló ti ìṣèlú láyé àtijọ́ òun ló ti bẹ̀rẹ̀. lẹ́yìn tinú ilé tá à ń wí yìí ó wá kù ti ìdílé lápapọ̀. kí ni ìdílé?
ọmọ bàbá wọ́n lè máa lọ sí bíi mẹ́rin táwọn náà ó ti bímọ. ṣe mọ̀ pé ìdílé náà ti ń lọ sí bíi mẹ́rin nu. àwọn ni ó wàá parapọ̀, àwọn ni ó di ìdílé. nínú ìdílé wọ́n tún ní olórí. láwọn agbègbè kan olórí wọn a máa pè ní mágàjí. láwọn agbègbè míì olórí ẹbí ni wọ́n ń pè wọ́n. olórí ẹbí ló tiẹ̀ fẹ́ jẹ́ pé òun ló gbajúgbajà jù. Ọlákúnlé Àjàyí mo rí yín bẹ̀ wọ́n ẹ káalẹ́ o. mágàjí tàbí olórí ẹbí yìí àwọn ni wọ́n ní àkóso agboolé. àwọn ló tún wà lókè tó jẹ́ pé bí ìdàrúdàpọ̀ bá wáyé àwọn ni ó parí rẹ̀. kódà bọ́rọ̀ owó orí sísan tó bá wáyé láàrin ìlú, mágàjí tàbí olórí ẹbí yìí òun ni ó ṣàkóso, ni ó ṣe kò kárí bí gbogbo àwọn ìdílé tó wà lábẹ́ rẹ̀ bí wọ́n sì sanwó ìlú ọ̀hún tàbí owó orí. bí wọ́n bá ṣòfin nílùú, òun ni ó lọ sọ fún àwọn ìdílé rẹ̀ wípé òfin báyìí 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 òun ni wọ́n ṣe láàrin ìlú. lẹ́yìn ìdílé ó tún wá kù àdúgbò gangan. láyé àtijọ́ àdúgbò kọ̀ọ̀kan ló máa ń ní olóyè tiẹ̀. àdúgbò kọ̀ọ̀kan ló lólóyè tiẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe wí. àwọn olóyè yìí wá sì máa lọ ìpàdé ọba. gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láàrin ìlú, àwọn ni ó mú padà sílé pé báyìí kàṣá báyìí káwòdì, tí gbogbo àwọn èèyàn àdúgbò wọn tí wọ́n sì mọ̀ pé n tó ṣẹlẹ̀ ní. bá a bá ti wá kúrò lórí agboolé, tá a kúrò lórí ìdílé, tá a kúrò lórí àdúgbò, ó wá kù ìletò. láyé òde òní bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ìlú kan tẹ́ ẹ bá ní ìletò ni, àwọn ọmọ ìlú náà wọ́n lè fárígá pé ìlú àwọn yìí ṣèletò. kí nìdí tó fi rí bẹ́ẹ̀? ìdí ni wípé ìlú tí wọ́n bá ń pè ní ìletò láyé àtijọ́ ó ní láti jẹ́ ìlú tó kéré púpọ̀ púpọ̀. ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ ẹ̀dá fi máa ń fárígá má bá sọ wípé ìletò nílùú wọn. ṣe rí ìletò láyé àtijọ́ baálẹ̀ ni wọ́n máa ń ní, wọn ìlọ́ba. ṣùgbọ́n ojúṣe baálẹ̀ yìí náà ni kó máa ṣe bí ọba lórí gbogbo àwọn aráàlú ẹ̀. ó kàn jẹ́ wípé bó ti wù kí baálẹ̀ ò lágbára tó, ó tún ní ọba kan tó ní ó tún máa jábọ̀ fún. èyí ò ní wípé ọba tó wà ní ìlú tó nílá ẹ̀ ló máa ń ṣàkóso lórí àwọn ìletò. ìlú ńlá yìí ọba ló máa ń wà ńbẹ̀ gẹ́gẹ́ mo ti wí. ṣe é sì rọ́ba láyé àtijọ́. kábíyèsí rẹ̀ olódùmarè. ọba mà lágbára púpọ̀ púpọ̀. yorùbá àti ẹ̀ máa sọ wípé ọba bá lórí ohun gbogbo. wọ́n tún ní kábíyèsí kábíọ́ọ̀sí olódùmarè ọba nìkan ni ó béèrè. èyí ò ní wípé gbogbo tó bá bá ṣe àṣegbé ni. ntọ́ bàbá ṣe olódùmarè nìkan ló lè béèrè lọ́wọ́ ọba. ohun tó bàbá ṣe láṣetì ilẹ̀ ni ó gbé. ọba lágbára púpọ̀ púpọ̀ láyé àtijọ́. ìdí nìyí tí wọ́n fi ń pe ọba ní ikú èkejì òrìṣà. yorùbá gbàgbọ́ wípé lẹ́yìn ọlọ́run olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa sáyé, àwọn ọba ló tún kàn bá a bá ń sọ̀rọ̀ nípa agbára àti àṣẹ. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àgbọ̀fọwọ́ gbárí mọ́ dùgbẹ̀dùgbẹ̀ ń lọ ọ̀pọ̀ ń fẹ́ jábọ̀. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àgbọ̀fọwọ́. wọ́n á máa pe àwọn ọba ní àdìmúlà.
bá a bá ti di ọba mú bó ti wù kọ́ bá òun lágbára tàbí kó gàǹgà kó góńgó tó. a ó là dandan ni ìdí nu tó fi ń pe ọba ní àdìmúlà ẹni tá a dìmú tá a là. ṣé ń fọkàn bá mi lọ ṣé ń dé. láyé àtijọ́ ẹni tó bá fẹ́ rí òun ló fẹ́ rí ẹni tó bá ò bá fẹ́ rí onítọ̀hún ò gbúdọ̀ dúró bó bá dúró egele ó gbé. bírú ẹni bẹ́ẹ̀ bá dúró gẹ́gẹ́ mo ṣe wí iná ó mọ ta ló ń jẹ ń tájá ń jùrù. gẹ́gẹ́ mo ṣe sọ ṣáájú ọba ló lágbára àti àṣẹ lórí ìletò gbogbo tó wà lábẹ́ rẹ̀ ìletò tó wà lábẹ́ ọba ó lè ń lọ bíi 10 sí bíi 15 tó jẹ́ pé ọba kan ṣoṣo ni ó sì máa ṣàkóso rẹ̀ àwọn ìletò yìí wọ́n wà máa san ìṣàkọọ́lẹ̀ fún ọba. Adéníkẹ́ Ọlátúnbọ̀sún ẹ̀ka alẹ́ o Ọlákúnlé Àjàyí mo kí yín ń bẹ̀rùn ẹ̀gbọ́n mi dáadáa. iṣẹ́ ọba láàrin ìlú ó pọ̀ gidigidi ni iṣẹ́ ọba pọ̀ dáadáa. ọba àti ìjòyè wo ni wọ́n jọ ń ṣèlú láyé àtijọ́ ọba yìí nìkan ṣèlú àtàwọn ìjòyè rẹ̀ ni wọ́n jọ ń ṣèlú. àwọn olóyè kan ń bẹ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé agbára tiwọn ó tún ju ti agbára àwọn olóyè tó ń bọ ọba ṣèlú lọ. mo mọ̀ pé ẹ máa béèrè wípé àwọn olóyè wo tún nù. orúkọ irúfẹ́ àwọn olóyè bẹ́ẹ̀ a máa yàtọ̀ láti ìlú dé ìlú. bẹ́ẹ̀ ni wọ́n lágbára dáadáa jà àwọn tó ń bọ ọba ṣèlú láàfin lọ. ní ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá àwọn olóyè tí mo ló lágbára ju àwọn olóyè tó ń bọ ọba ṣèlú láàfin lọ yìí ìwà àrẹ̀fà wo ni wọ́n ń pè wọ́n. ó dàbí ẹni wípé Ọ̀yọ́ nìkan òun ni orúkọ yìí ló ti fẹ́ yí padà díẹ̀ tí wọ́n ń pè wọ́n ní ìwà àrẹ̀fà. lọ́yọ̀ọ́ Ọ̀yọ́mèsì òun ni wọ́n ń pè wọ́n. àwọn lágbára púpọ̀ púpọ̀ ju àwọn olóyè tó ń bọ́ bá ṣèlú láàfin lọ. ṣe é ráwọn ìjòyè tí mò ń sọ yìí ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ń ju 6 sí 7 lọ ṣùgbọ́n agbára wọn pọ̀ débi gẹ́ẹ́. àwọn ìjòyè yìí níbi tí wọ́n lágbára dé bó bàbá ta fèlèfèlè wọ́n lágbára láti ṣí ọba bẹ́ẹ̀ nípò padà. ohun tá à ń wí ni wípé wọ́n lágbára púpọ̀ láti yọ irú ọba bẹ́ẹ̀ kúrò nípò pátápátá. ǹjẹ́ tí wọ́n á mọ̀ wípé báwọn ìwà rẹ̀ fà ẹ́ bí wọ́n ti lágbára tó àwọn náà ò lè dá ìlú ṣe o. màmá mi Adéjọkẹ́ Florence ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní. mo ní báwọn ìwà rẹ̀ fà ẹ́ bá ti lágbára tó àwọn náà wọn ò lè dá ìlú ṣe. fún ìdí èyí Àgídímàlàjà awo Ilé Ifẹ̀ òun náà ń fi ọ̀rọ̀ ìjọba ṣe láyé àtijọ́. Amstad Lukman ẹ̀ka alẹ́ ẹ̀sìn ń bẹ̀ ń wo Johnson Ọ̀jẹ̀dòkun mo kí yín dáadáa Ṣẹ́gun Sunday ẹ̀ka alẹ́. màmá mi Adéjọkẹ́ Florence àṣẹ Èdùmàrè o wọ́n ní àjíǹde ara yóò máa jẹ́ fẹ́yìn náà bí tẹ́ ẹ wà ń wo pẹ̀lú ìmùlẹ̀ àwọn tó lódùmarè kó lé ayé lé lọ́wọ́.
ayé lé ẹ̀dá ṣòro mo ráyé mo sáfáyé. ayé tó tó èèyàn tó tó mojúbà. ṣé ẹ gbàgbé wípé mo ní àgídímàlàjà awolé Ifẹ̀ wo ni wọ́n ń fi ọ̀rọ̀ òṣèlú ṣe èyí ò ní wípé gbogbo àwọn tá a ti kà sókè àwọn náà ò lè dálù ṣe bí wọ́n ṣe lágbára tó àtiwárẹ̀fà ni o àtọ̀yọ́mèsì ni o àtọba ni o àti baálẹ̀ àtàwọn ìjòyè wọn ò lè dá ìlú ṣe. ìdí nìyí tó fi jẹ́ wípé láyé àtijọ́ bá a bá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú àwọn onífá wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn rárá. àwọn onífá àwọn oníṣẹ̀ṣe wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú ètò òṣèlú láyé àtijọ́. ọ̀rọ̀ ifá láyé àtijọ́ kì í ṣe àgbọ́ ọ̀sìn rárá bí ifá bá ti wí kinní kan dandan ni kí wọ́n ó ṣe é. ipa wo làwọn onífá máa ń kó láàrin ìlú? bí làásìgbò kan bá ń ṣẹlẹ̀ láàrin ìlú bóyá làlúrí kan ń ṣẹlẹ̀ àbí hílàhílò kan ń wáyé kódà bó bá jẹ́ wípé wọ́n ń gbọ́ fìrìfìrì ogun ni ohun tí kábíyèsí ó ṣe ni wípé yóò ránni sí àwọn onífá pé kí wọ́n wáyé ń lókàn àbòwò àwọn ni ó dífá àwọn ni ó sọ ohun tó ń ṣẹlẹ̀ àti ọ̀nà àbáyọ. kódà bó bá jẹ́ wípé ọ̀pá ìlú fẹ́ sẹ́ni àwọn onífá ó sọ ọ́ wọn yìí sì ń fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ bó bá ṣe rí gẹ́lẹ́ òní wọn ò sì sọ ọ́. máa bá wa dífá ìtàn tí wọ́n ṣàlàyé fún kábíyèsí àtàwọn aráàlú bó bá jẹ́ wípé ohun tó jáde lójú ọpọ́n ohun tí kábíyèsí nìkan lè dá sí ni àtàwọn olóyè rẹ̀ wọn ò sì é lọ́gán ṣùgbọ́n bó bá jẹ́ pé ohun tí àwọn aráàlú láti gbọ́ ni wọn ò ti ránṣẹ́ sáwọn aráàlú ó ṣeé ṣe kó jẹ́ wípé ohun táwọn aráàlétò náà ní láti gbọ́ ni wọn ò ti pè baálẹ̀ létò kọ̀ọ̀kan àwọn ni ó lọ jíṣẹ́ fáwọn èèyàn wọn. Yorùbá bọ̀ wọ́n ní kò sí ifá tí wọ́n dá tó bàgbà lẹ́rù bí ifá tí wọ́n ní kò létùtù bàbá ti dáfá báyìí wọn kà àwọn ẹbọ wọn yàn nǹkan ètùtù dandan sì ni kí wọn ó ṣe é bí wọn bá ti ṣe é eléyìí tó kù ó fẹ́rẹ̀ ìlú ó sì tùbà yóò tùṣẹ́. Ọlátúnjí Idris ẹ̀ka alẹ́ ò mú kí yín dáadáa ẹ wò mí bóyá kí n sáré ju káàdì kan síta lálẹ́ òní káàdì wo ni ká kọ́kọ́ lò ó mò ń bọ̀ ná ẹ jẹ́ ń wá jáde. ó yá èyí tó bá jẹ́ wípé Airtel ń lò ẹ bá mú fóònù yín ó yẹ ẹ tẹ kóòdì tá a máa ń tẹ̀ wọ́n tá a fi ń lòdù káàdì ó yẹ ẹ tẹ̀ Airtel lè 500 naira. ṣé ẹ ti tẹ̀ ẹ́ káàdì ọ̀hún rèé o 5342 58 29 45 20 75 26 ẹ jẹ́ n pè lẹ́ẹ̀kan sí 53 42 58 29 45 20 75 26 ẹ dákun bẹ́ẹ̀ bá ti lóòdù ẹ jẹ́ ká mọ̀ bóyá ẹ ti rí lóòdù ẹni bá ti lóòdù ẹ kó já mọ̀ pé òun lò ń lóòdù ẹ dákun. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ mo ní ọ̀rọ̀ ifá kì í sun àgbọ̀ ọ̀sẹ̀ bí wọ́n bá ti gbọ́ owó dankan sí nǹkan tí ifá bá ní kí wọ́n ó ṣe. ní ayé àtijọ́ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kò sí ìlú kankan nílẹ̀ Yorùbá yìí tí dá dúró láì fi ti fá ṣe kò sí rúùbù náà.
gbogbo ìlú nílẹ̀ Yorùbá ní fitifáṣe láyé àtijọ́. àwọn bàbá wa gbọ́ púpọ̀ púpọ̀. àwọn bàbá wa kì í ṣe nǹkan láì nídìí. nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe wí kò sí ìlú tí dá dúró láì fi ti Ifá ṣe láyé àtijọ́. Ọlátúnjí Idris ẹ ṣé mo dúpẹ́ o àṣẹ Èdùmàrè. nílẹ̀ Yorùbá oríṣiríṣi ọgbọ́n làwọn bàbá wa máa ń dá. lágbára Ọlọ́run bóyá bó bá di lórí ètò tó ń bọ̀. wọ́n máa sọ̀rọ̀ nípa ipa táwọn babaláwo ń kó láwùjọ àwa Yorùbá nílùú àwa Yorùbá láyé àtijọ́. ipa wo làwọn ògbóni ń kó, ipa wo làwọn obìnrin ń kó àwọn obìnrin wa ipa wo ni wọ́n ń kó láwùjọ Yorùbá pẹ̀lú òṣèlú láyé àtijọ́. kí nípa táwọn ìlàrí ń kó, báwo ni wọ́n ṣe ń ṣèdájọ́ àwọn ọ̀daràn láyé àtijọ́, báwo ni wọ́n ṣe ń ṣèdájọ́ olè, àwọn tó bá jà láàrin ara wọn báwo ni wọ́n ṣe ń ṣèdájọ́ wọn, báwo ni wọ́n ṣe ń ṣèdájọ́ àwọn ìyàmí ẹlẹ́yẹ, àwọn àjẹ́. mo gbèdè fún yín lálẹ́ òní o. ẹ má jẹ́ ń tẹnu ṣègbọ̀nsẹ̀ bí àdán. ẹni bá pànìyàn láyé àtijọ́ bó o náà ṣe ń ṣèdájọ́ wọn lágbára Ọlọ́run Olódùmarè. lórí ètò tó ń bọ̀ wọn ó máa mẹ́nu bà àwọn nǹkan wọ̀nyí tá a sì máa la wa lọ́yẹ̀ dáadáa lórí rẹ̀. ṣé kí n pe káàdì ìpè kan sí lálẹ́ òní kí n tó máa lọ? ẹ jẹ́ kí n pe káàdì ìpè kan sí ká tó máa lọ lálẹ́ òní. bó bá jẹ́ MTN lẹ́yìn ń lò ó yá àsìkò tiyín rèé. ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ̀ Abíọ́dún tó dé wọ́n ní Àyìnlá wọ́n ló ń wo àwọn lára. àwọn bàbá yìí ń kọrin ká mú tẹ̀gàn kú o. MTN ó yẹ ẹ tẹ́ ṣe ti tẹ kóòdù yín, kóòdù tẹ fi ń lòdù MTN ó yẹ ẹ tẹ́. mo lérò wípé a ti rẹ́ni jẹ káàdì tí mo kọ́kọ́ pè ń èyí wọn Airtel torí ààrẹ ni sọ pé òun lòún jẹ báyìí. ó yá káàdì pè ní MTN ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. ó yá ṣe ti tẹ́ 9705 35 68 32 82 87 466 9705 35 68 32 82 87 466.
ẹ jẹ́ máa bọ́ sábala tó kàn lálẹ́ òní. ẹ̀yin náà ti máa bala tó kàn báwọn àbí. abala tá a ti ń sọ wípé ká má gbàgbé àṣà àti ṣe àwọn bàbá wa. ẹ dákun bẹ́yìn bá ti lóòdù káàdì tó wọlé sọ́dọ̀ yín ẹ jẹ́ á mọ̀ ká lè mọ̀ bóyá a jùnú àbá àní jùnú. bí n bá ti bọ́ sábala tó kàn lórí ètò lálẹ́ òní ẹni bá gba àwọn ìbéèrè mi yékéyéké dáadáa yóò lóore ọ̀fẹ́ láti jẹ káàdì pé ẹlẹ́gbẹ̀rún kan 1,000 naira ẹni bá ti kọ́kọ́ gba ìbéèrè mi dáadáa òní ó jẹ́. ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá bóyá kó mọ̀ tiẹ̀ tí o ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà wa ká má gbàgbé àṣà ọmọ Yorùbá bóyá kó mọ̀. màmá mi Adéjọkẹ́ Florence wọ́n lọ́wọ́ àwọn ló bọ́ sí ẹ dákun èwo ló bọ́ sọ́wọ́ yín ṣé Airtel ní àbí MTN. ìbéèrè ta lé òní rèé. ẹ pa òwe márùn péré tó ní ọmọ nínú. òwe márùn tó ní ọmọ nínú. fún àpẹẹrẹ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. ẹ parú òwe bẹ́ẹ̀ márùn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ̀sùn ohun ẹyọ kan dondo tó jẹ́ wípé ọkùnrin lè ṣe ṣùgbọ́n obìnrin ò lè ṣe. ó dá ẹ ṣe màmá mi Adéjọkẹ́ Florence wọ́n ní MTN card yẹn páwọn làwọn lóòdù ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o. wọ́n ń ṣẹ́jú sí mi lápá bí yìí wọ́n ní kí n kúkú béèrè ìbéèrè kan ṣoṣo lálẹ́ òní kí n má tí ì fi kejì ń kún. ó dáa èmi náà fẹ́ káwọn èèyàn jẹ káàdì pè mí. ó dáa ẹja ṣe báyìí òwe òun nìkan ni ẹ dáhùn sí. ẹ pa òwe márùn-ún tó ní ọmọ nínú. mo ti pàkan fún yín pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká kó ìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. ó yẹ ẹ̀yin náà ẹ wá pa òwe márùn-ún tó ní ọmọ nínú. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí nìyí 090 54 99 402 090 54 99 402 bẹ́ẹ̀ bá ti mọ ẹ pè síbẹ̀ bó jẹ́ WhatsApp lẹ fẹ́ fi pè déédéé náà ni WhatsApp number mi nù. ìṣẹ́jú péréte lókùtà ní o. òwe márùn péré tó ní ọmọ nínú
mo ti fún yín nìkan pé ọmọ ẹni ò ní sì dí bẹ̀bẹ̀rẹ̀ ká kúlẹ̀ kì í sì di ọmọ ẹlòmíì. èdè elédè láì lò ọmọ Odùduwà kí ni ká ṣe sí i. láyé àtijọ́ à ń ṣe ojúṣe àṣà wa lóde òní o. bá a bá ti rẹ́ni pé wọlé a máa lọlé wẹ́rẹ́wẹ́rẹ́ nu o. ẹ jẹ́ ká ronú o ẹ̀yin omidan aládé gbogbo ihò tí ẹ ń rìn yìí o ìtìjú ọmọ Odùduwà ni. láyé àtijọ́ à ń ṣe agbése tó ń lọ̀lú ìdáró. lóde òní o. ẹnìkan ti ń pè wọlé ẹjẹ́ ń gbé ìpè bóyá wọn ó gba ìdáhùn ni. mo ní ẹ jẹ́ ká ronú o ẹ fetí bá. hello. Hello, ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o ẹ dákun ẹ bá mi sọ̀rọ̀ sókè dáadáa. Ẹ kú ètò ẹ ṣeun gan ma. Adéjọpẹ́ Florence ń sọ̀rọ̀ láti Èkó. ẹ ṣé mo dúpẹ́ màámi ṣé ẹ fẹ́ dáhùn ìbéèrè mi. So, mo fẹ́ dúpẹ́ láti ìṣẹ̀lẹ̀ lóòdì. ẹ dákun ṣé ẹ lè bá mi sọ̀rọ̀ sókè díẹ̀ sí n ò gbọ́ yín dáadáa. Àṣà ìtura òní parí, èdè ilẹ̀ Yorùbá ò sì ní parí. Ní ti fi òwe tó ní ọmọ nínú, bẹ́ẹ̀ni. ọmọ ọlọ́mọ, òun là ń rán níṣẹ́ dé tòrutòru. ó dé ní. So, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sì di ọmọ ẹlòmíràn. ẹ jẹ́ kí n fún yín ó di méjì bó tilẹ̀ jẹ́ pé mo ti sọ ó yá ó di méjì. Ok, ẹni tó bá bímọ ọmọ ni ó pa, ẹni tí ó sì bí ìgbà ìrọmọbí òun náà ni ó sì hàn léèmọ̀. ó di mẹ́ta. So, bá mi nọmọ mi kò dénú ọlọ́mọ. ó di mẹ́rin. So, ọmọ tí bàbá bá fẹ́ràn òun ni bàbá bá wí. ó dáa ẹ jẹ́ n fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ gbà béèrè mi ẹ ṣé mo dúpẹ́ n ó pè yín lẹ́yìn ètò n ó ṣètò bẹ́ẹ̀ yí káàdì ó sì dọ́wọ́ yín láti Olódùmarè ẹ ṣé mo dúpẹ́. Yes, sir. Yes, sir. All right. ẹ wò mí ẹ jẹ́ n máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ jẹ́ n máa lọlé bàbá mi wẹ́rẹ́wẹ́rẹ́. agbése tó ń lọ̀lú ìdáró àlùkòse tó ń lọ̀lú ìkosùn lèkélèké mi ṣe tó ń lọ̀lú ìkẹfun. lágbára Ọlọ́run Olódùmarè ẹ nígbà burú sí mi èmi náà nígbà burú sí yín. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ òní ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. a máa ríre bára wa ṣe àní tí àní tẹ́ ọtí yìí tí àní tí o gbogbo bí tá a bá ń lọ gbogbo bí tá a bá dé a máa gbà yìí ni àjàgbá yìí ní tẹ́rín àjàgbá yìí ní ti Ṣàngó gbogbo bí tá a bá dé a máa gbà yìí ni iwájú lọ léèrín lọ àní dẹni ẹ̀yìn láíláí àní dẹni lẹ́lẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí o lágbára Ọlọ́run Olódùmarè a máa pàdé láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ ẹ máa fàsìkò yìí sọ fún yín wípé ẹ ní lóore ọ̀fẹ́ láti gbọ́ mi lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ẹ má bínú ti kúkú tààrùn kọ́ ìrìn àjò kan ń bẹ lẹ́sẹ̀ mi ni kásà ti ṣe Yorùbá ọmọ parun náà là ń bá kiri ẹ má bínú bó bá wu Ọlọ́run Lódùmarè bó bá dọjọ́ Ṣẹ́gun Tuesday a tún máa pàdé tá a máa gbádùn ara wa dáadáa mo kí gbogbo yín pátápátá o ó dàárọ̀. amúra kó jọjú.